You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Lara, go and check. Before I call it a day, I need to let you know the new name that Allah has given to Lizzy. Yesterday you called her Lizzy Anjorin. Another name has been added. A new name that will be that will multiply for you and your husband. The name that will enlarge your coast. That will make Allah to meet you at the point of your need. That will make you to call God and He will answer you. I present to you the newest couple in the town. Cute couple. Intelligent, appealing, adorable, accessible, accommodating, handsome, caring, capable, considerate, compassionate, commendable, shareable, diligent, desirable, dynamic, elegant, excellent, encouraging, educated, graceful, couple in the town. I present to you Alhaji and Alhaja Abdul Latif. Let's say it together. Alhaji and Alhaja Abdul Latif Adegboyega Lawa. Let's say it once more. Alhaji and Alhaja Abdul Latif Adegboyega Lawa. Ẹ̀mí kéré nínú ẹ̀mí jẹ́ ní mọ́ṣúárì. Nítorí ilé tí máa gbé lọ́wọ́ mo ní àtìlẹ́yìn ojú láti rí òkè ọ̀hún. Èmi yá ìyàwó ti ṣàdúrà o. Èmi yá ìyàwó gbọ́dọ̀ tóbi o. Kó tó di pé mo kúrò bí. Wọ́n máa bá mi wọ́n wéyìí fún ètò bá tọ́ sí ọkùnrin náà owó ìkànnì kan. Owó ọmọkùnrin lé. Owó ìjókòó àgbà. Owó bàbá gbọ́. Owó ìyá gbọ́. Owó òfò. Owó play. Reading of the letter, ẹ bá mi gbé fáwọn ọmọ mi méjèèjì yẹn. Kan lọ máa pẹ́. Lára. Owó ọmọlé. Owó ìṣígbá. Bó ṣe jẹ́ nìyẹn. Owó ìyàwó lé. Àwa ìyàwó léèrè o. Owó alága ìwà láti owó ìkílẹ̀ tó ṣe gbogbo. Èmi àbá yín gbà ẹ̀dá ni ẹ mú wàhálà gà wá. Owó ìṣíjú ìyàwó. Ẹ mú owó ìṣíjú ìyàwó wá. Dáhùn. Daddy, Eba, I think we are returning it. Ẹ̀wẹ̀ níbẹ̀, ọ̀nà àwọn àgbẹ̀ sísàdá kì wọ́n ti sọ fún mi tó bá ń wà ẹ̀rẹ̀ gbé síbẹ̀ bí ẹ bá ṣe tó kó lè ṣe máa bá. Èèyàn lè fẹ́ sanwó orí eléyìí kí ẹ́ńdílóòpù tó ṣe pẹlẹbẹ. Sọ fún yín pé ó wà lára ẹni gan kí n tó lè rí mo sọ bí ẹ̀dẹ̀ fún mi bẹ̀rẹ̀ ìdílé. That's okay. Ẹ̀rí rẹ̀. Ẹ̀ẹ́ni mọ ìyẹn owó tẹ̀ná lórí ara yín. Mo lẹ́ẹ̀ni mọ ìyẹn owó tẹ̀ná lórí ara yín. Lẹ́ẹ̀kan sí mi ò tún fi yín dààmú ara yín. Ọ̀nkú ẹ̀kọ́ síbí. Ẹkún méjèèjì dání. Ọkùnrin ẹ̀rọ àwọn ibi tó gbọdọ̀ yọ nínú fídíò lélẹ́yìí. Wọ́n láwọn gbọ́dọ̀ rí ẹ̀sìn wọn. Ẹ̀fẹ̀ ni ara yín sọ. Mo kí gbogbo ọ̀tá wà ní orúkọ ìdílé Anjorin
kẹta ọmọ nídìílé wa nọ́mà náà ni pé ká gbà ẹ̀ka bá gbà á gbọ́dọ̀ ṣe oríṣiríṣi ẹ̀ka ṣe nítorí pé Mr. Lateef ó ti di ẹbí wa ó ti di ọmọ wa so téèyàn bá dẹ̀ ti di ọmọ èèyàn téèyàn tún máa ń gba kankan lọ́wọ́ rẹ̀ kò pọ̀ sí rẹ̀ so nídìí èyí lórúkọ Agbájé tó jẹ́ bàbá Akínọlá àti lórúkọ ẹ̀gbọ́n Akínọlá tó ṣì wà láyé mo ti bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n ní káká dáwọ́rì yìí padà fún pé ìnùkọ́ àwọn fẹ́ ni pé ẹ ṣètọ́jú ọmọ wọn kí ọmọ jẹ. ẹgbọ́n tó di wá kọjú sí brother wọn náà dá padà wọn sẹ́ǹtì gbogbo family wọn náà dá padà. ẹ ṣe pọ̀ sí. ọwọ́ tẹ́wọ́ yẹn kó gbá wọ́n ní kò tẹ́wọ́ ayọ̀ kó gbáre wọn náà dá padà. kò tẹ́wọ́ ayọ̀ kó gbáre kò tẹ́wọ́ ayọ̀ kó gbáre ìdùnnú kò tẹ́wọ́ ayọ̀ kó gbáre yìí sí bèbí àwọn akúnlẹ̀ síbẹ̀ ọkùnrin lórúkọ gbogbo làwà náà bọ̀ wọn náà dúpẹ́ lọ́wọ́ wọn. pé wọ́n dáwọ́ yẹn padà fún àdúgbò sọ̀rọ̀ ìfẹ̀tẹ̀ ní ìlú àtẹ̀dẹ́dáwọ́ padà èṣù ẹni ìbànújẹ́ òníyàwó àjọba aláṣepọ̀ tọ̀tọ̀ ìdààmú aláwọ̀ tóbi ẹni kankan wà pẹ̀lú kan wà pẹ̀lú àṣẹ ọlọ́run ọba. ọlọ́run ló ní mo gbé fẹ́ mi mọ̀ pọ́ ẹ̀ lára ẹ̀ báyìí wọ́n tẹ́wọ́ méjèèjì you are taking that dowry your hand is the last bus stop of that money the last bus stop this is the time you can refer to Alhaji Abdulateef Adegboyega Lawal as your husband owó onílọ́gbà ó gbólówó orí ẹ̀ lẹ́nu ó dẹni tó máa tọ́jú ẹ ó dẹni tó máa respect ó dẹni tí wọ́n náà máa kẹ́ ó dẹni tí wọ́n náà máa kẹ́ títí ẹ máa fi dàgbà darúgbó dògbó lágbára Ọlọ́run ẹ ò ní kábàámọ̀ ọjọ́ òní ó tẹ́wọ́ ẹ̀ báyìí ó gbà á gẹ́gẹ́ bí ìdílé ọlọ́run bẹ́ẹ̀ ti ṣe tó ti mọ́ ọ́là tó lè ń ṣorí ire nínú ẹ̀sìn náà lágbára náà kò ní rí bàjẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kò lè lọ́wọ́ ọwọ́ rẹ̀ máa rí funfun nínú ọwọ́ rẹ̀ máa rí funfun nínú ọwọ́ rẹ̀ máa rí funfun nínú ọwọ́ rẹ̀ máa rí funfun nínú. wọ́n fẹ́ lẹ́yìn tó ọmọ èyí fi kókò ọmọ wọn náà wà láwùlá ìyàpò ata lórí ìgbà ẹ̀sà kókò máa wọ̀ tí o ìṣe náà lè bí máa ẹgbẹ́ tó ra yín jókòó lọ́sìkò yìí ìtọ́jú olóògbé jókòó lórí ọkọ ẹni sì jọba mi dìde náà wọ́n jókòó lórí tó ti rìn. ẹni tó lọ sí Bàdágìrì nínú wọn lọ ní onímọ́tò dúró ọmọ rẹ̀ tó dáhùn lọ́jọ́ ọkọ̀ ọlọ́pàá ìyàwó obìnrin kókó tán ní ọmọ wọn fẹ́ yìí báyìí. Gbogbo náà wò ìdọ́tọ̀ ìgbòho máa ń tọ̀tọ̀ nìyànlá Jésù kan gbogbo náà lè jìjà tó ìgbé gan. àwọn tí iná ṣe jọ̀jọ̀ lẹ́yìn yẹn. ó yẹ kí sàrà yín wọ́n bẹ̀ yẹn kí sàrà yín wọ́n bẹ̀ yẹn ó yẹ kẹ́kẹ́ mi gbọ́dọ̀ sí ọ̀gá fún mi. ní ìyìn ni Ọlọ́run náà mi lọ́wọ́ bẹ́ẹ̀. owó ṣe kí sàrà wọn. àdúgbò ló wọlé. ẹ̀ṣẹ́ má jẹ́ kí ohun tó bá lẹ́bẹ̀rẹ̀ ó láti lópin orúkọ èmi tí mo ti ń sọ̀rọ̀ látàárọ̀ ni. Mama Grace. òótọ́ mà sí ẹ̀mí bá mi gbé síbí àwọn méjèèjì ló máa kọ́ sí. tí bá fún ọ̀yàn orúkọ tuntun báyìí wọ́n máa ń wọ orúkọ yẹn fún wọn ni gbogbo àwọn tó bá lè tó tọ̀rẹ́ àti gbogbo ẹ̀yìn tẹ̀ tí ń gbé látàárọ̀ wọn máa wọ orúkọ ẹ wọ Mrs. Lawal fún Lizzy kí n wò ó ẹ wọ Mrs. Lawal fún wọn kí n wò ó àwọn ọkùnrin bí ẹgbẹ́ wa wọ Mrs. Lawal igbó náà bá ṣe ó kúrò ní Anjorin Agbájé ó di Mrs. Lawal lónìí lẹ́yìn pẹ́ la ìjìnà ayọ̀ ìyá pẹ́ ẹgbẹ́ tó kọ́ orúkọ yẹn lẹ́yìn pẹ́ la ìjìnà wọ́n ó dàgbà ìpè pẹ́ la lẹ́yìn pẹ́ la ìjìnà gbogbo àwọn làwọn ọ̀dà ayọ̀ ìpẹ́ ẹgbẹ́.
àwọn ti rẹ́jísì lọ́wọ́. láìpẹ́ láì jìnnà a ó tún wá bá ayé ayọ̀ lọ́wọ́ orúkọ tèmi a máa jẹ́ Adesina. Amazing Grace is the business aid. You can take me out of the country. I enjoy doing my engagement here because $1,000 is this shuttle before I can talk. Mi ò lè túmọ̀ àgbà ọlọ́dọ̀ ti gbé owó lórí lágbára náà kò ó náà ní mẹ́rin kankan nínú wọn. Èmi ni wà nílé nínú wọn lóko. Ẹ pè mí màmá náà. Thanks for watching this video. Don't forget to click the subscribe button, kindly comment and share. Thank you, Boya TV.